tèmi ẹ káàbọ̀ sórí ètò wa tòní. Fún ẹ̀yin tó jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ń wò wá rèé lórí ibùdó ìtàn lẹ́wà ní YorubatalesTv. Ibùdó ìtàn lẹ́ẹ̀ tí máa rí ìtàn ìdánilárayá lóríṣiríṣi wò àti àwọn ìtàn tí ń mú ìrántí ìgbà èwe yín padà. Ẹ sì tún jẹ ẹ̀bùn kékeré bí ẹ bá dáhùn àwọn ìbéèrè wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ àpamọ̀. Ẹni tó bá sì gba àwọn àlọ́ wa dáadáa á fún ní ẹ̀bùn kékeré. Ẹ̀kíní, àwọn ẹlẹ́sẹ̀ kan ń péjọ wòran wò. Kí ni o? Ẹ̀kejì, à ń gúnyán ajá ń jò o. Kí ni o? Ẹ jọ̀wọ́ ẹ bá wa fi àwọn ìdáhùn yín sínú comment section wa. Gbogbo wa la ti mọ abala tó kàn báyìí. Ẹ̀yin tẹ́ ẹ tí ì jókòó ẹ bá wá nǹkan fìdílé. Ẹ̀yin tẹ́ ẹ jókòó ẹ bá ń jókòó dáadáa. Èmi ń lọ málejò mi wá o. Mò ń bọ̀ ná. Ibùdó ìtàn lórí YorubatalesTv.